Sẹ́rí ní ìbọn tó mọ̀ ẹ̀yà sí lára. Wọ́n báyìí ló gbà ní ọba yìí àbẹ́ ìtúnú. Ọmọ yẹn sáré ju ẹ̀tún lọ. Ẹ̀tún kọ̀ kò bá sáré ju kòkò lọ. A máa lé mú ni. Ó yẹ mú. Come on, move. Ọlọ́run gbàdúrà fún mi. Olúwa ṣẹ́gun fún mi lórí àwọn ọmọ mi. Olúwa ṣẹ́gun fún mi, ṣẹ́gun fún mi, ṣẹ́gun fún mi nídìí iṣẹ́ yìí òkìkí mi yóò kàn. Ọlọ́run jọ̀ọ́, Olúwa gbàdúrà fún mi. Olúwa ṣẹ́gun fún mi. Olúwa dúró tì mí. Ọlọ́run gbàdúrà fún mi. Olúwa gbàdúrà fún mi. Olúwa ṣẹ́gun fún mi. Olúwa. Jésù kí ló dé? Jésù Ọlọ́run kí ló dé láti bọ̀? Ọlọ́pàá wọ́n lé ẹ. Kí ló ṣe fún ọ? Ọmọ mi ní nǹkan tí mi ṣe. Jésù Kristi Ọlọ́run. Ṣé bá sọ̀rọ̀ kan fún ẹ ṣé wàá gbọ́? Mo ṣe fara ẹ lẹ̀ fún ọmọ ẹ lọ. Tó bá dé ọgbà ẹ̀wọ̀n, ibẹ̀ ló ti máa láàánú ẹ̀. Àdúrà mi lè ṣe nǹkan tí mi ṣe ló pa ọmọbìnrin. Ó pa ọmọbìnrin àdúrà ìṣàánú mi. Ó mọ̀ pé parọ́ mọ́ ẹ̀. Wàá mọ nǹkan tí ìwọ̀n sọ tó máa yá. Fún ẹ lè fún kọ́mọ́ ẹ lọ. Ọgbà ẹ̀wọ̀n yẹn ló ti máa láàánú tó máa ṣàánú ẹ̀. Ó pa ọmọbìnrin. Ó pa ọmọbìnrin ní ìjàlẹ̀. Ní ìbáyìí gbogbo lówó. Mo dẹ̀ ti wọ́n gbé rúùmù yẹn mi ò ní ìlẹ̀ ní ìfowó rẹ̀ nǹkan pọ̀ sí ìdánilọ̀. Ó lè ṣọ́ pé orí ẹ̀rí ọ̀ pẹ́tẹ́rì ṣọ́. Jésù Kristi Ọlọ́run aláàánú káàkiri Jésù ńlá jókòó lọ́wọ́ gbọ́. Olódùmarè ṣàánú fún mi káàkiri olódùmarè ẹ káàbọ̀. Ìyáàdùà ọmọ kan sáwọn olóyìn bíbá ẹ wo òun ni àwọn wá sí bíbá ẹjọ́ ìbára nínú ilé. Ó wà ń bí ẹ fọkànbalẹ̀. Ó wà ń bí. Ẹ má pariwo ẹ rí. Ó yá ẹ tẹ̀lé Ìyáàdùà. Ẹ má bọ̀ fún mi. Ìyáàdùn ọdún lọ́dọ̀ kan tí ṣe báyìí fún mi. Ilé ìlú wa, you are a long thief ní ẹ́ náà fi dé. Ọlọ́pàá mi ìjàlẹ̀. Tó wá ń lé ní ìsìn, owó ní ògiri kó tún sálọ náà ìta. Mo wá ṣe. Sálọ ṣùgbọ́n máa ń bọ̀ fún ẹsẹ̀ ẹ̀ láti gbogbo láti wà hàn. Mo mọ nǹkan tí mo ṣe. Mo mọ̀. Tó bá wà ọkọ̀ ní ìta ọ̀rọ̀. You are a bastard. Oropo smart àbí? Oropo smart. Ọ̀la mọ́lẹ̀. Lọ́sọ̀ ìjọ. Ó ń dá ọ̀fadà ẹ̀lámù látàárọ̀. Ọ̀la move lọ́sọ̀. Move. Ìgbà bí òpó náà. Ó ṣe ọ̀fadà ọ̀fadà ẹ̀lámù. Ó sọ ẹ̀dẹ̀ tó sáré. Ẹ ṣeun. Kí wọ́n ti ń gbọ́. Ọmọ bí orí gbé mi dé òye. Ẹ káàárọ̀ mà. Ọkọ mi ọ̀pẹ̀lẹ́ ṣe kò rẹra ó kúkú rẹra gan ni kí la fẹ́ bọ́ lọ́hùn fà àfi kọ́ lọ́hùn kúkú máa kó wa yọ o. àmì o àkúní jìyà oníyà. Àtẹnumí mi ò tàtànà má nà Ọlọ́run á kúkú kó wa yọ ìgbà díẹ̀ náà ló kù. Mo kàn ní kí n yọjú sí èmi náà fẹ́ ṣiṣẹ́ lọ. Ó ṣé ọkọ mi ó ṣé gan ni ó ṣé gan mo dúpẹ́ o ó ṣé o. Ọlọ́run á kúkú kó wa yọ ìtókò pọ̀jù kan mọ́ Ọlọ́run á kó wa yọ. Bá ṣe
jẹun ìyá tó jẹ́ kẹ́ lókun owó díẹ̀ láti lè ṣiṣẹ́ kò sí. Ó ṣe ọmọ atọ́jú ìwọ náà. Ó ṣeun. Ṣé òun náà dàgbà ara láàánú. Ṣé ìyá ọmọ mi jẹ́ ní èlò. Ẹlọ́jú kejì, ẹlọ́jú. Fàájì máa ṣọ́ bí o. Ẹ kú oúnjẹ o. Ẹ bá mi rí. Á gbàbíire o. Bọ́lá sí oúnjẹ. Ọmọ mi ló ra jíjẹ kò mí. Rónkẹ́ àbí kí náà ti ń pè ẹ́. Ó ṣe jẹ́ ìyá yìí nìkan ló máa ń ra oúnjẹ fún nínú ọgbà yìí. Ṣé ìyá yìí lórí méjì ni? Ẹ má bínú mọ́. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé o olúkálùkù ló léèyàn tiẹ̀ nínú ọgbà yìí o. Ṣó ti yí ẹ? Ó ga ọ́. Àmọ́ ẹ má dá wọn lóhùn. Mo ìwé oúnjẹ fún wọn nírọ̀lẹ́ àná. Oúnjẹ tó jẹ lánàá nírọ̀lẹ́ àná mi ni mo rà fún wọn. Ìlara ló ń ṣe wọ́n o. Dúró rán. Ṣé ìwọ lọ rán ọmọbìnrin ìbásọ́gbẹ́ ẹ̀ràn ni? Ìwọ lójú sẹ́rìn. Òye mi o. Ó ní lára mi ni. Gbogbo bó ṣe ń tọ́jú mi ẹ̀dùn mọ́ ní omi lára mi ni. Ìfiránlẹ̀ sílẹ̀. Ẹ ti jẹ́ kí jíjẹ òun kó ti jẹ́ kó sún mi. Ẹ jẹ́ ẹ̀rọ jíjẹ kẹlẹ̀ lògùn kẹlẹ̀ lókun ná. Nítorí sí ọkọ mi, máa tọ́jú ìwọ náà rá láàánú. Ṣé ayé mọ̀ lè wá ara mọ́ wí sí ọlẹ́ẹ̀kan rí ní òkú ayé pé méjì. Òkú tọ́jú mi o, òkú àfọmọnìyàn tí bó jẹ́ mi gan ni mo bí ọ. Ó lè ṣe jù báyìí lọ. Kò ṣe. Àmọ́ bí mo ṣe ń rí ọ ẹ̀. Láti bẹ́ẹ̀ ti gbé ọ débẹ̀ yìí, ó kàn tiẹ̀ jẹ́ kí n mà lá rárá. Àfi bí èmi ni mo bí ọ. Ìwọ náà rá láàánú. Ọlọ́run á dúró tì ọ́. Bí mo ṣe ń wẹ̀ ọmọlúàbí ni ọ́. Wọ́n bí ọ nílé ire, wọ́n kọ́ ọ, ó ṣe gbẹ̀kọ̀. Àmọ́ kí ni ó lè gbé ọ dérú ìgbé? Màmá, ọ̀rọ̀ ńlá lẹ béèrè. Ọ̀rọ̀ àìmọwọ́ àìmẹsẹ̀ òun ló gbé mi débí. Ọ̀rọ̀ tí mi mọwọ́ tí mi mẹsẹ̀ òun ló dìlé mi lórí. Iye mọ̀dájá I am mo ti ṣetán pẹ̀lú gbogbo tẹ́ ẹ̀ sọ yẹn. Kẹ́ ẹ tiẹ̀ ṣílẹ̀kùn fún wa, kẹ́ ẹ jẹ́ ká mú aṣọ èmi àtọmọ mi. Kò síbi tó ti ń ṣerú tí mò ń ṣe fún yín. Àwọn colleagues mi tó jẹ́ landlord ládùúgbò yìí wọn ò lè gbarú ìgbàkúgbà yẹn tí mò ń gbà yìí. Kẹ́ ẹ tiẹ̀ ṣílẹ̀kùn fún wa, kẹ́ ẹ jẹ́ ká mú aṣọ èmi àtọmọ mi. Èyí tó wà lọ́rùn yìí kí náà ti ń pè. Ká máa wọ aṣọ kan káàkiri torí pé àjẹ́ yín lówó ilé. Ẹ wo bí ẹ lè nírú n tó ga báyìí kẹ́ ẹ má lè sọ́dọ̀ owó wọ́n kàn ga bí o kò fa mi mọ́mí ẹ̀ wá sọ́bà nítorí owó ilé. Ẹ má jẹ́ káwọn ọmọ àdúgbò bá yín bí kó tó di pé wọ́n á ń gbàrà nítorí ẹ̀ ṣe dáadáa sáwọn ọmọ àdúgbò náà. Ní kẹ́kẹ́ ṣílẹ̀kùn ká mú aṣọ méjì sára. Bẹ́ẹ̀ bá tẹ̀ máa ṣe pàǹtẹ̀ máa ṣe. Ẹ jẹ́ kí n mú aṣọ méjì fọ́mọ mi náà mú aṣọ fún mi. Iye tẹ̀ wọ̀ kí náà ti pè kò ṣàṣọ. Aṣọ ni máa wọ̀ káàkiri torí ọdún. Ìyẹn náà fi máa mà pé ìjọba bá ńlá yàn kan ní lówó. Ìjọ ń torí Ọlọ́run. Ṣọ́gọ̀ náà nìyẹn. Kó wá pè ẹ́ nísìnyí kó wá kọrin tó máa ń kọ láyé ìgbà bàbá Ògúndé ìbá bá mi móròdé ìyá mi wà wá ní pé ìyá ṣọ́bọ̀ yìí máa ma sọ náà nìyẹn torí Ọlọ́run bàbá mi móròdé ìyá mi móròdé. Ẹ pẹ̀lẹ́ o jèrè. Kẹ́ sílẹ̀kùn fún wa ká máa ṣọ ẹ̀jẹ̀ sílẹ̀kùn mọ́ wa ẹ̀jẹ̀ nípa jẹ́ ilé wọlé. Ẹ jọ Afọlábí street mẹ́rin wa. Òun ló wà ń bẹ yẹn jàre. Jẹ́ ká mú aṣọ kó dé àkọ́tẹ́ ṣe yóò dà o. Lọ́lọ́wọ́ yóò lè dọ́lọ́hùn àṣírí lógo o. Ẹ ní sọ̀rọ̀ ṣé kò sí mà. Ìwà ajá fún yín torí pé a fẹ́ fún wọn lówó ilé. Owó ilé ọdún kan péré ó náà ṣe tiwa mọ́ tèmi àtọmọ mi. Nọ́lá ni wọlé. Ẹ̀gbọ́n bó ṣe sọ ṣákálá. Ẹ̀wọ̀n jẹ mí lówó ọdún kan. Bí ẹni pé kò sí nǹkan ṣe. Ṣé ẹni pé láì ní tìjú ni wọ́n ará Jẹ́ríkò? Wọ́n jẹ mí lówó ọdún kan pẹ̀lú oṣù mẹ́rin. Láti oṣù mẹ́rin yẹn náà ti wá sọ fún mi pé tó bá di parí oṣù títí tó fi pósù mẹ́rin tó ti lé sí ọdún kan ṣé mi ò gbìyànjú tó. Ẹni sọ̀rọ̀ èló lówó táwọn èèyàn. 80,000 ni 80,000 ni owó ọdún kan. Èwo bó ṣe sọ èdè wọn ilé ìrówó rí 80,000 adúrú 80,000 àǹtí 80,000. Ẹ mọ nǹkan tẹ́ máa ṣe fún mi ẹ fún mi ní account details yín máa transfer owó yẹn sí yín sìn
80,000 lẹ́pẹ́ àbí màá transfer ọdún méjì fún yín which is 160,000 ṣe gbọ́ ọ̀ya. ẹ má jò aláìnítìjú uba ni mò ń lò jàre àwọn aláìnírònú 20 21 62 56 45 ẹ o. èmi ò tí ì ra láti. ìyanu tí ó ṣẹlẹ̀ tí máa fi jẹ́ bí ẹbí. mi ò tí ì ra láti ẹjọ́ bí ẹbí. ayọ̀ tí ó ṣẹlẹ̀ tí máa fi jọ́ bí àdìsí. ó ti wọlé. oṣù yìí tó parí bàbá. ẹ ṣe jàre this is 160. 80,000 owó ilé tiwọn ẹ wá fún landlord ní 80,000. àbí yìí rẹ̀ máa já sọmọ yín lọ́rùn máa já sọmọ yín lọ́rùn máa já sọmọ yín lọ́rùn ọdún méjì ẹ̀fún ní rìsíìtì ọdún méjì gbàgbọ́. ẹ ṣe jàre èmi ò ń ṣèyàn bẹ́ẹ̀ I am very nice. ẹ jẹ́ ìṣó má fọwọ́ kọ kí mi. aláìní títí. ìyá mi ò ní ṣiṣẹ́ ò ní mọ̀ṣì òṣòdè ní mọ̀nà èyí náà rárá náà. ìyanu tó máa ṣẹlẹ̀ ní ayé yín tẹ́ máa fi jó láì nílùú tẹ́ máa fi jó bí odidi kọ́dún tó padà ṣẹlẹ̀ láàrin. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ìrántí Ọlọ́run ṣe màá rẹ̀ fún mi ní káàdì. ẹ ṣe ìwẹ̀ iná ara láàánú aláàánú ìbọn ilẹ̀ tó tó àlàtí pè mí ó sì lè change mind. ẹ ó yá gbà ẹ jọ mú yín lọ ó yẹ mú wọlé mú wọlé gbọ́ ẹ wo ìyá mi ẹ ṣe tó jìnnà. ẹ wò ṣé tẹ́ bá ti dé yànà yìí yànà kínní yànà kejì yànà kẹta lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀ ni tẹ́ ń lọ. ṣe ti gbọ́ ẹ ṣe bọ̀ wà wọ́n pa wàhálà ẹ ṣe o ẹ ṣe bọ̀ nípa ilé ara làlú o. that is ẹ ṣáà ṣe dáadáa ká dúpẹ́ lọ́wọ́ wọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn. ẹ ṣe jàre ẹ kú àgbálẹ̀ àwọn ará bí ẹ kú àgbálẹ̀ àwọn ará bí láì nírònú. Rónkẹ́ bèbí báwo ni wo sórí nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ ní pé you are beautiful ṣùgbọ́n ó mọ̀ àwọn èèyàn tètè discover ẹ̀bọ̀ irú ojú tọ́lọ́run fẹ́mi ó wà òkè gan o understand sórí mo sọ ń gbà yẹn lọ́hùn pé ìwọ ló ń jẹ́ kí ìyà jẹ mọ́ mi ẹ̀ o ò lè dá a báyìí kó o rí bó ṣe rí ẹ tó bá súnmọ́rú àwa yìí èyí ìkélo owó lé ẹ kàn máa lo lé lọ mo lè wíìlì bí gan fún yín ọ̀sẹ̀ tó bá bẹ̀rẹ̀ irú gbajúmọ̀ bíi tiwa tí ò bá wọ ẹ yẹra dáadáa kan ló máa mú jẹ ìwọ má wo gbogbo agbádá àbí gbogbo àwọn native tí mò ń wọ̀ yìí o mo lè wọ jeans kí n wọ canvas ká jọ lọ club ká lọ jó sopi bó ṣe ń pò ṣe yẹn wá ń fàìn sí you see. ṣe gbádùn ṣá ṣe gbádùn ṣá ṣe wà ókè kí ni ìtumọ̀ gbogbo òṣì yẹn. Rónkẹ́ sí mo fẹ́ fìfẹ́ hàn ẹ́ ni. ìfẹ́ òṣì rádaràda òṣì wo nìyẹn. ìsọ yìí lè kẹsẹ̀ lẹ́sẹ̀ lè kẹsẹ̀ òṣì lẹ́sẹ̀ kẹwàá bíbẹ̀ kẹdà gbẹ́dẹ́ òṣì bolẹ̀ kẹwàá máa fọwọ́ kàn mí kẹwàá máa bá mi sọ̀rọ̀. ìgbà tẹ́yìn wọ́n yẹ̀yẹ́ wa tẹ́yìn yẹ̀yẹ́ mi àti ìyá mi bíbà wọ́n ti torí owó lé ẹgbẹ́ owó lé ìtọ́wọ́ ká gbẹ́dẹ́ òṣì bolẹ̀ wọ́n wá bí. expensive guinea. guinea rádaràda òṣì wo lẹ wọ̀ ṣe ìtọ́ bá pọ́kẹ́ tó pè mí àìsí bá pè màámi sí ẹ máa ń kọ́ tó máa fojú yín rí. ọ̀gá ìwọ àti tani. màámi bàbá láńlọ́ọ̀dù ni o. ìyá Rónkẹ́ abẹ́rẹ́ rí ní tí mò ń try àti sọ ni pé. ọmọ yìí ni mò ń bá wípé ibi tó ti ń fọṣọ yóò bójú mu tó bá tiẹ̀ jẹ́ pọ́nlọ́hún ò tí ì ṣèyanu washing machine lè gbé sí bedroom kẹ́ máa fọ̀ bí bẹ́ẹ̀ kọ́ bí àánú rúùmù yín ṣùgbọ́n ibi tó wà yìí kò dáa ó máa gbalẹ̀ jẹ́ gba gbogbo ọ̀nà jẹ́ ṣùgbọ́n òun wá ń fetí ọmọdé gbọ́ ló jẹ́ kó pariwo. ẹ̀dẹ̀gbà tó bá yẹn ń parọ́ ṣá wọ́n ní àwọn fẹ́ máa fẹ́ mi kémi àtàwọn jọ máa ṣe wọléwọ̀de. ọ̀ jẹ́ sọ́rú ẹ gbọ́ etí ń dùn yín ẹ kò wí lépo sí ti mo bèrè lọ́wọ́ yín sọ yín lè wá síbẹ̀ kẹ́ ẹ má sọ̀sọ̀ kú sọ̀sọ̀ ọmọ mi ẹ dá mi lóhùn nígbà tẹ wọ́n ń yẹ ìyá ara yín níbi dọ́kìnì àmì ẹ̀rú ẹ̀mọ́ àbí mo bèrè lọ́wọ́ yín. you remember I'm still your landlord. ẹ lọ́dọ̀ ṣọ́ lọ́dọ̀ ìwọ́dà ẹ̀kọ́ lọ. wọ́n lè jọ́ dẹ́kun mọ́jọ ìwà àti gbogbo àti ilé lórí. ó gbé mọ́ sánú wọn láti ilé lórí ní ọjọ́ ní báyìí ẹ̀kọ́ ṣe wọ́n yàrá. I'm still your landlord. láńlọ́ọ̀dù oṣù rádaràda oṣù wo ni owó ilé tẹ ìgbà ṣáàtì lóṣù kan bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ burúkú lọ. ó ṣe dúró nírú àná àjẹyìnàwó ìwọ ló bá ti jọmi lé lórí ó bá ti jọmi lé lórí ọmọ ológun àjẹbíríkì ọmọ ṣí àárọ̀ tó fi pọ̀ òun kan ọmọ ojú ọ̀rọ̀ lárí tó sọmọ ìlọ́lá níyọ̀nù. bẹ́ẹ̀ ìgbàyà rádaràda. ìbíròǹkẹ́ má. ọ̀rọ̀
bàbá aláàánú jẹ́ kí n rántí káàdì aláàánú wa tó fún ẹ ní káàdì ìjọsìn tó ní kó wá òun wá ṣó ti lọ. Màámi mi ìdẹ mọ̀ bí tí mo sọ káàdì yẹn sí mọ́. Ibi Rónkẹ́ ṣó mọ̀ pé wọ́n lò jẹ́ kára àánú gbà báyìí nígbà tó yàn fún ẹ ní káàdì òun wá báyìí tó ní kó wá òun wá. Mi ì tiẹ̀ mọ̀ bí tí mo ṣọwọ́ ẹ̀ sí ni. Ó dà kò burú o èmi ti rí káàdì o tó bá ti di ní àárọ̀ ọ̀la kó wá gba káàdì yẹn kó wẹ́ nìyẹn lọ. Ó gbọ́ ọ̀kan tí mo sọ fún ẹ. Àlejò bí ayé ìtọ́nà wọn sì wá ní ayé iṣẹ́ ìtura pé. Ṣé bọ́bìnrin yẹn ṣe dá tó dẹ̀ tún ní ìwà tó tún jẹ́ lẹ́yìn ijó àánú iṣẹ́ àpàyàn ló wà lọ́wọ́ ẹ̀. Àmì yíyẹ mi náà lẹ́nu. Imú mà níkà o kò má gbóhùn àṣebí. Àní bí mo ṣe débẹ̀ báyìí tí wọ́n entertain mi tí mo ṣe ti rò bóyá bí iṣẹ́ bí ọ́fíìsì àbí oil company kan ló máa bá mi wáṣẹ́ sí tínú mi ti ń dùn tó wá sọ pé iṣẹ́ àpàyàn. Mo sọ fún wọn lèmi ò lè ṣe o ṣé mi tí mi tiẹ̀ lè dá pààyàn débi tí màá pa odidi èèyàn nǹkan tí mi bá lọ́wọ́ àwọn tó bí mi ò lè ṣe o. Iṣẹ́ àpàyàn ló yàn láàyò. Inú mà jìn o. Débi pé ó tẹ̀ tún sọ fún mi pé by the time tí bá máa ṣe ẹlẹ́kìnní tí bá máa fi ṣe ẹlẹ́kejì èmi náà àti dolówó máa gun mọ́tò. Mo sọ fún mi ní mi lè ṣe Ọlọ́run ní jẹ́ màámi kàkà yẹn máa mu gàrí mi ju kí n lọ ṣiṣẹ́ àpàyàn lọ. Àpàyàn. Báwo ni jẹ́ rán mi ò pààyàn èmi ò ní tọwọ́ wa bọ́lá gbára Ọlọ́run. Má fóònù ẹ̀ mọ́ nọ́mbà ẹ̀ tètè dìlítì ẹ̀ kó lórí fóònù ẹ̀ ṣùgbọ́n dìlítì ẹ̀ má pè mọ́. Mo tètè ní máa dìlítì ẹ̀ ń kọ́ ní kí n sọ fún yín ni o. Tètè dìlítì ẹ̀ tó bá ti mú fún ẹ̀ tó bá ti ṣáàjì tó kàn tètè dìlítì ẹ̀ dànù tó bá dẹ̀ tiẹ̀ má gbé mọ́. Ọlọ́run máa yín máa lè o. Ọmọ yìí èmi lọmọ yìí báńkì fọmọ létí ọmọ rádaràdá yẹn. Èmi níná lówó ló báńkì fọmọ létí. Nínú farabalẹ̀ o sori at this point you have to take it easy sori pé báńkì fọ́ọ̀nù mi létí ìwọ̀n kọ́ ló concern mi o sori secret wa tó ti wà revealed sí yẹn mi ìfẹ́ kó reveal it to anybody now. What we're going to do is this. Mo fẹ́ kí wà ti gàngẹ̀ kẹwàá bẹ̀ ṣe máa lọ track ọmọ yẹn down kò gbọ́dọ̀ reveal secret wa to anybody as quickly as possible swing into action. Honourable ẹ fọkàn balẹ̀ ọmọ yẹn á gbà lọ́wọ́ mi. Please. In fact á gbádùn mi. Okay swing into action as quickly as possible. Thank you. Arábìnrin kan ló wá kí mi nílé ló mú mi ní góòdù lọ nítorí ẹ̀ gan mo ṣe wá sí bíbá. Ó wá sí ilé ọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ ó dẹ̀ jí góòdù yín. Ó gbé lọ. Kí lẹ wá fẹ́ ká ṣe fún wọn? Fine mo fẹ́ kẹ́ bá mi lọ sílé ẹ̀ kẹ́ bá arrest ẹ̀. Period tó wá sọ́dọ̀ wa yẹn ni góòdù yẹn miss la fi mọ̀ pé òun ló wá gbé. But any address ẹ mọ ilé ẹ̀. I have everything. Gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi. That's good. She's going to be your IPO. Okay. You gba statement wa. So gbogbo necessary information tó bá mọ̀ pé ó máa help wa fún investigation tiwa. Ẹ kọ sílẹ̀. Ọmọ yín Rónkẹ́ làbẹ̀rẹ̀ wọn. Rónkẹ́ láti wo kí ló dé kí ló ṣẹlẹ̀. Mọ́mì kò sí nǹkan kan a kàn fẹ́ rí afẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ náà. Ẹ wo torí Ọlọ́run èmi nìyẹ́ o nǹkan tó bá ṣe fún yín ni kẹ́ ẹ sọ fún mi ẹ jẹ́ kí n gbọ́ kan tó bá ṣe fún yín. Màmá ìfọkùnrin balẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ bí òun ṣọ̀rọ̀ bí ìyẹn kò bá wa pè jáde ká bá ní gbólóhùn á dẹ̀ máa bá wa lọ ságbọ̀n. Mo dáràn. Mọ́mì ẹ fi ọkàn yín balẹ̀ kò sí problem kókàn tẹ̀lé wa lọ ká béèrè 1 or 2 questions lọ́wọ́ ẹ̀. Rónkẹ́! Ìdí Rónkẹ́!
Rónkẹ́. Rónkẹ́. Sir. Nígbà tí o lọ sí ọ̀dọ̀ Madam Nina lówó, kí nìkan tí o dánwò ń bẹ̀? Mi ì ṣe kankan bẹ́ẹ̀, wọ́n kò ní kí n yọjú sáwọn ni. Gbẹ́mẹ̀ sọ̀rọ̀, ìwọ lè burúkú yìí. Ó lè kẹ́ ìwọ́n wọn ọjọ́ lè rí mi jí kankan bẹ́ẹ̀, mo kàn yọjú sí wọn ni. Báàgì tó gbé lọ sọ́dọ̀ wọn, ibo ló wà? Ó wà nílé. Ẹ lọ gbé wá. Mọ́mì, ẹ jẹ́ káwa ṣiṣẹ́ wa bí iṣẹ́. Ẹ fi ọkàn yín balẹ̀ ṣe ti gbọ́. Sergeant, sir, tẹ̀lé wọlé lọ. Mo dára. Èbí lélẹ́yìí abẹ́fún abàṣàṣì. Apọ́nlọ́ṣọ́ má jalè níwá. Báà ni a máa tọrọ pé káwọn mú kó nìkan yẹn. Nígbà tí mo ti bímọ ṣì wọ̀n náà rí. Ọmọ ní oṣòlè á ń ṣòlè. Lóòótọ́ àlà bẹ́ẹ̀ náà làálù. Ọlọ́run ní jẹ́ ọyá. Ẹ sá aṣọ ìbájú. Ẹ jẹ́. Mami, èmi kọ́ ni mo ní mi mọ bó ṣe dé bẹ́ẹ̀. Lọ́jọ́ mi ní ọlọ́run mi. Mami mi ilé ẹjọ́ lè ṣe Mọ́mì, ẹ wò ṣe rí ọ̀rọ̀ yìí kò ṣọ̀rọ̀ bíbá. Tá a bá dé ọ̀hún yìí, a lè máa sọ gbogbo ẹ̀. Ó yá, move. Ọba tẹ̀lé yín. Tèmi bá mi àti mi. Ayé mọ̀ lé o. Àkóbáre. Abẹ́rẹ́ ilé ayé báyìí. Ọlọ́run mọ̀mọ́ ìjà arógun alákòóbá o. Ọlọ́run á wà pẹ̀lú rẹ̀. Wàá jáde láyọ̀. Agbára Ọlọ́run. Wàá jáde láyọ̀. Àti pé màmá, àtìgbà tẹ́ ti wà ń bì, tẹ́ ti jọ wà ń bì, mi ì rí gẹ́gẹ́ bí oníwàhálà kan lọ títí. Ẹ̀ẹ́dẹ̀ ń fa ìjọ̀gbọ̀n ló wá gbé yín débi tẹ́yìn náà wà ẹ̀. Ọmọ mi, inú rẹ ni. Inú rẹ mo ṣe. Tó bá ti ṣe ẹ̀fọ́ yẹn tán, bá mi ṣe pàǹdó yẹn fún ìyá ọkọ mi. Ṣùgbọ́n pọ́n ẹ̀ṣẹ̀ dé ni, mo fẹ́ kó oúnjẹ oúnjẹ tiwantiwa. Àwọn méjì ló wà ní báyìí. Kàn ṣe pàǹdó yẹn fún ìyá ọkọ ẹ̀. Bàbá ọkọ ẹ̀ kọ́ ṣe kúnlé òun ṣe ọmọ mi. Àtàwọn náà ẹ má bínú. Látijọ́ ta ti wà lábroad tẹ̀lé jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan tá a bá ń ṣe lọ́wọ́ ká máa bọ̀ sínsínsín ká máa bọ̀ nílé. Ẹ mọ̀ pé kò síjọ́ tá a bá yín sọ̀rọ̀ tí mọ́mí wa tọ́kì ń bá wa sọ̀rọ̀ tọ́dẹ̀ jẹ́ ká mọ̀ pé àwọn ti mí sọ wa. Bí níta wá wọnú ilé yín wọn ò lè dáná fún wa mọ́. House help ló yẹ kó lọ dáná fún wa. Àbí? Ṣé ọ̀nà ìgbà sí? Ṣé ti rí? Ṣé ó ní ìgbà tó tí a láti sọ fún ẹ̀yin? Culture ló ní ìsìn yẹn o. For the first time tó máa meet wọn ó tẹ́ mọ̀ pé ó yẹ kó mọ bó ṣe máa ṣe kẹ́ wọn kó gẹ̀ wọ́n. Àwọn tó fẹ́ gbọ̀ngàn nílé yìí o èmi kọ́ ló fẹ́ o. Bàbá ọkọ mi ẹ má bínú, ìyá ọkọ mi ẹ̀yin náà ẹ má bínú. Ọ̀nkú àǹtí èmi náà dẹ̀ mú oúnjẹ sí o tí bá sọ oúnjẹ fún yín ẹ máa láìkì ẹ̀ gan. Really? Mo mú oúnjẹ sí ẹ. Ó má wọrí tí yẹ kò ń ṣe nípa ẹni tó mú oúnjẹ sí i wọ́n máa ń pè ní àṣà àti ìṣe. Okay? Ẹ wo àǹtí wa dáná fún àjàre ká jẹun. Kẹ́tẹ́ kò tẹ̀fẹ́ nìyẹn ẹ má wọrí àwọn bá yín ṣe dáadáa. Ìyá ọkọ mi ọkọ mi máa ń fi bá fún mi. Eléyìí ò ṣe ẹni tó mú oúnjẹ culture. That's the culture. Thank you. Kí n jọ́ jẹ ìyàwó yìí mọ́. Ó tọ́ ọ̀rọ̀ ni má dá ló mú aláìní ọdún yìí lọ́rọ̀ o. Ẹ wò ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀. Inú mi dùn pé mo pè yín pé kẹ́ wálé ẹ̀dẹ̀ jẹ́ mi. Ṣé rí wíwálé kẹ́ wáyé kò yẹ pé kò wá kẹ́ wá ṣe fàájì yan o. Àsìkò àti ṣiṣẹ́ gangan la wà yìí. Ẹ̀yin náà ti mọ̀ pé mo ti ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín pé mo ti gbé àpótí ìbò. I'm contesting as governor of this state. So now tẹ́ wà níbà àjọ máa ṣe papọ̀ ni. I want you to come and support me in politics. Am I clear? Dad, for real? Yes, really. But we are not politicians. My tẹ̀gbọ́n mi are more into politics. So how do we come in? That's where you are wrong.
sórí bí òun tó jẹ́ ọkùnrin sìn á try láti organize forum kan àwa bó ṣe máa kó àwọn ẹgbẹ́ ẹ̀jọ ìwọ tó lè jóbìnrin ó máa ní àwọn group àwọn ọ̀rẹ́ kan tó máa ní bí politics ṣe wà played yẹn ó máa 1 2 3 wọ́n sì máa pọ̀ that is it's all about iye number of people tó bá ní tó support ẹ̀ that is politics. ló tó sọ̀rọ̀ báyìí bèbí wáyé tó máa sọ pé àkíyèsí politicians dáàdì wa politics náà ń ṣe àwa ọmọ wọn so mọ̀ pé tí dáàdì bá jẹ gómìnà ọ̀sìn àti dọ́mọ gómìnà ni àbí o fẹ́ sọ fún mi pé inú ẹ̀ ò ní dùn. Why not? no má sọ bẹ́ẹ̀ ká ní dáàdì ò pè wá tẹ́lẹ̀ àwa náà ò dẹ̀ disturb wọn àfẹ́ mọ̀ ó dẹ̀ tu wọn lọ́kàn yẹn láti wo pé káwọn support àwọn aláti gbárùkù wọn lọ dáàdì ẹni àǹgù tí ẹ bá mọ̀ pé a máa fi wúlò fún yín ẹ jẹ́ ká mọ̀ ọ́n sí ká dẹ̀ mọ̀ nǹkan tá a fẹ́ sí. Okay, Dad, but nǹkan tí mi understand ni pé ẹ̀gbọ́n mi now is a medical doctor. So mi ò mọ bá ṣe fẹ́ fit in sínú politics whatever because àmọ́ rules wọn àmọ́ anything we are ignorant so báwo la fẹ́ come in. Okay, I'll get to something you don't understand. Being a doctor, in every sector there is politics. Do you understand? Politics is played in every sector, be it in medical sector or even in your institution. There is politics there. Politics is not played by politicians alone. Do you understand? Who depend on your understanding the individual bá ní show you alone ma determine bó ṣe lè play politics there. Being a politician by virtue of my own personality as a politician, ó ti fún mi ní edge now because àwọn nǹkan tí n bá sọ fún yín pé kẹ́ ṣe òun lè máa ṣe directories mi lè máa follow. Yes. Can you do it? Baby. Why not? Oh, don't worry. Okay. I'm associate. Ìfẹ́ mi inú mi máa dùn gan-an nǹkan tí dáàdì ìjọ àti sọ ni wípé òòṣà téèyàn bá ń ṣe téèyàn ò bá mọ́mọ́ èèyàn débẹ̀ irú òòṣà bẹ́ẹ̀ yẹn ò pẹ́ pa wọn pé kí wọn lè wá join politics. In fact ìgbà tó ń pè mí gan-an tó ń ṣàlàyé fún mi gbogbo máìlì mi ni pé bá ti wá láti abroad wá sí Naija bóyá post tó ń lọ kàkàn support wọn bọ̀gbà tó sọ fún mi pé àwọn fẹ́ ṣe mí lóore àwọn ò fẹ́ kí n máa stay long ní àjùmọ̀ pé tí n bá ti ní nǹkan tó hold mi ní Naija bí so that màá lè ní confidence pé Naija dùn ju abroad tí mo wà lọ wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé ipò gómìnà táwọn lọ yìí táwọn bá ti ń débẹ̀ àwọn ṣetán láti fún mi ní high post nínú àwọn ipò tó wà ní abẹ́ àwọn wọ́n wò pé kó má dàbí ojúṣàjú pé ọmọ ẹ̀ ò ṣe politics rẹ̀ báwo ló ṣe máa sáré fún nírú ipò yẹn wọ́n láwọn á fẹ́ kí n wọnú àwọn gbogbo ibikíbi tí àwọn bá lọ mú láti máa tẹ̀lé àwọn gbogbo àwọn colleagues àwọn pátápátá àwọn máa introduce mi sí wọn pé ẹni yìí ò ti bẹ̀rẹ̀ politics tó wọ́n máa fi tó táìmù ẹ̀ kò ní sójú ṣáájú náà so ǹdẹ̀ ni mo ti gbọ́ nǹkan tó ń fẹ́ ni màá ṣe. inú mi dùn gidi gan mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ìwọ náà wàá bá wọn gómìnà nínú ìlú wa yìí lágbára Ọlọ́run. àmì o. Fẹ́mi that reminds me o ò ṣe bá dádì sọ̀rọ̀ pé káwọn náà jáde sí ọ̀rọ̀ politics wọn yìí nítorí pé nínú ìlú wa yìí ojú bọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ o kí wọ́n jáde sí o wọn pa àwọn ẹlòmíì wọn lọ sí church àwọn ẹlòmíì wọn lọ sí mosque ẹlòmíì kẹdẹrẹ ilé babaláwo ló máa lọ láti jáde sí ọ̀rọ̀ òṣèlú nínú ìlú yìí nítorí náà bá mi bá wọn sọ̀rọ̀ torí Ọlọ́run kàn jáde sọ̀rọ̀ wọn. ọ̀kan tí mo fẹ́ sọ fún yín ni pé èmi gangan ti ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí mo máa bá wọn sọ ọ̀hún tó rò ní dàkejì pé wọn kì í sọmọ kékeré ó sì ṣe kó jẹ́ pé àwọn náà ti gbá àwọn ìgbésẹ̀ kan but mo ṣetán wá sọ yìí mo ṣetán láti confront wọn láti jẹ́ kí nǹkan tó sọ ìfẹsẹ̀ múlẹ̀ torí pé mi ò lè lose dad mi ó ti yé máa bá wọn sọ mo tẹ̀lé lè pọ̀ máa gbọ́ wọn máa tẹ̀lé. mi ò adé dùn gan oúnjẹ tí mo gbé kanú. Dad gbogbo nǹkan tẹ́ sọ fún wa kò kì í ṣe páwa náà mú nǹkan tó yẹ ká sọ lórí. Dádì ẹ̀rù ń bà wá o ẹ̀rù ń bà èmi àti àbúrò mi nítorí pòsíṣàn tẹ́ sọ yìí nǹkan tó lágbára nù politics. Dádì àwa gangan tá a gbé Naija bá ṣe máa ń gbọ́ gbogbo ìròyìn tó ń lọ látòkèrè síbi tí a wà yẹn inú wa ò kí ń dùn o
wọ́n sì máa ń para wọn lẹ́kún jayé ká máa gbọ́ pé wọ́n wà ní kàǹpé wọ́n tájẹ̀tì èèyàn kan wọ́n dẹ̀ mú palẹ̀ ọ̀kan ní èèyàn kan ló yẹ kó lọ fún gọ́vnà àbí kó lọ fún sẹ́nítọ̀ ó kàn sùn kò jí mọ́ dádì ẹ wá sọ pé kí ọkàn wa balẹ̀ dádì ẹ̀rù ń bà wá o ó tẹ mọ yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ kì í jáde tí ní òbí chọ́ọ̀chì lọ nǹkan tó dẹ̀ wà ńlẹ̀ yìí dádì kò gba ojú lásán o it's better kẹ́ẹ̀dù dáadáa o. ṣé gbogbo ẹni tó bá ń ṣe politics ló láti ti ẹsẹ̀ lè bọ̀ nítorí nǹkan tó ń sọ yóò yé mi òkúnlé èmi believe pé tí n bá ti lọ sí church tí mo gbàdúrà ìyẹn náà wà okay now. Daddy, that is not enough. Kò tó rárá because ẹ̀yin náà mọ̀ gbogbo àwọn tó ń ṣe politics náà fi nǹkan kún nǹkan ó máa dákẹ́ náà fi ti yín náà kún tọ̀dọ̀ yín o because bẹ́ẹ̀ máa ń pè wá ń bẹ̀yẹn tábàyọ̀ àná ìbá máa ń pè wá inú mi máa ń dùn. I don't want to lose you o. I don't want to lose you. Fúnkẹ́, wọn náà support ẹ̀gbọ́n ẹ̀. Yes now, mi fẹ́ lose yín now. Okay. If that's the case, ṣorí ara nǹkan tí mò ń sọ nìyẹn. Kọ́ mi sọ pé ẹ ní láti wá sílé kó má jẹ́ pé mi nìkan ni màá máa ṣe sáré síbi sáré sọ́tún. Bẹ́ẹ̀ náà ṣe wà pẹ̀lú mi sìn tájọ́ foríkorí á lè mọ ọ̀nà àbáyọ. That is what I'm saying. Tó bá yẹ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn, then I don't have a choice. Are you sure? Yeah. nǹkan tá a fẹ́ nìyẹn pé kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ sì máa jáde. Problem tó wá wà ń bẹ̀rẹ̀ sí ìpínlẹ̀ èmi ò mọ bí kankan. Dadi kí lẹ́yìn tí a láti sọ. ẹ mọ bí kankan. Yes. so èmi àtàbúrò mi ká mú yín jáde. Dadi ẹ má ṣe yẹn náà ẹ wá ọgbọ́n tẹ máa dá sí i Ọlọ́run á fún yín rí. Ẹ mọ̀ bí kankan ẹ báwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀ now, you talk to your friends at least ó yẹ kí ẹ lè rí inú wọn tó yẹ kó máa mú yín lọ síbi kan náà. Okay. Tó bá jẹ́ yẹn ni bóyá tí n bá kú lọ sí club house bá kan náà àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ mo sọ pé èèyàn kan máa mọ ibì kan àbí méjì tán lè mú mi lọ. Is that a promise? Yes. Oh, they don't know now. Yes, come on. Ẹ má kọrí tiẹ̀ clear. Ilé honorable ó fi mọ̀ pé mo lè kó jókòó sí. Èmi mọ̀ pàtí náà wà lè jò ní. Ẹ ọmọ àgbà. Mo ti fẹ́ ká máa rú èèyàn tó jẹ́. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ awo ni tí wọ́n yàtọ̀. Ó yé mi. Mo ti ṣiṣẹ́ rẹ̀. Ó rí ipò tó fẹ́ dé. Àwọn ayé ní kí n ṣàlàyé fún ọ. Torí mo jíṣẹ́ rẹ̀ kọjá àbí tó rán mi. Mo jẹ́ kán mọ̀rú ọmọ tó jẹ́ fún mi mo sì jẹ́ kán mọ̀rú èèyàn tó jẹ́. Kódà nígbà mo ṣàlàyé táwọn ní kí n fọkàn balẹ̀ bó ti dórí àlééfà yìí. Mo jẹ́rìí yín bàbá mo jẹ́rìí yín mo ti mọ̀ pé tí bá ti dọ́dọ̀ yín ẹ máa sọ gbogbo òkè ìṣòro mi di pẹ̀tẹ́lẹ̀ ṣáání. Gbogbo wọn ní gbogbo àwọn tó bá fẹ́ bọ́ dupò báyìí ọ máa tẹ̀ wọ́n lórí mọ́lẹ̀ báyìí. Torí gbogbo igi tó bá kọ̀ ewé tó bá kọ̀ tó bá lóun ò ní jẹ́ kí jìnrìn rọ́nà lọ wọ́n lé jìnrìn máa ń gorí rẹ̀ mọ́lẹ̀ sọlá ni wọ́n lọ́ọ́ máa gorí àwọn ọ̀tá rẹ̀ mọ́lẹ̀ sọlá. Ẹ ṣeun bàbá ẹ ṣe. Àdúrà rẹ ti gbà. Inú mi dùn. Wọ́n ní kí n kú oríire kọ́kọ́rọ́ kan lọ́wọ́ abẹ̀yìn ajá jẹ́ nǹkan kankan lọ́wọ́ alágbára torí wọ́n ní owó ṣètùtù. Ìyẹn ò lè bàbá yín ti mọ̀ mí látànà kó tó dé ní kí náà fẹ́ ṣé lé ní àbí mọ́tò tó bá dẹ̀ ju owó yẹn ó ṣe wàhálà fún mẹ́mọ̀ mí náà owó kan ní ìṣòro mi ẹ jẹ́ kó máa ti sọ iye tó bá wù wọ́n kàn sọ fún mi ṣé pé máa di gọ́vnà ìlú yìí ẹ jẹ́ kó sọ iye tó ń fẹ́ gbà. Nǹkan béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní aláboyún 3 la fi ṣètùtù. Aláboyún 3 bàbá èèyàn 4 lè ń darúkọ yẹn. Wọ́n á sọ pé èèyàn 4 o aboyún 3 aláboyún 3 náà béèrè lọ́wọ́ rẹ̀ èwo tó ní 4. Ẹ máa wò báyìí tí èèyàn kankan náà aláboyún yẹn tó bá jẹ́ pé méjì náà fẹ́ bí nǹkan wọ́n máa ti lọ bí 10 ọ̀ ibùn náà bàbá nǹkan tó bá lè jò gẹ̀dẹ̀ lẹ́nu ò ní jẹ́. Wo èyí ọ̀ka wọn rún mọ́lẹ̀ tí ẹni kọ́ ti wá láboyún 3 wọn àbá àkọ́mọ 9 sínú ká sì fa gboyún 3 ṣe tutù kí wọ́n sì dórí àlééfà. Dúnà kí ni ń ṣe ọgàn tí wọ́n máa yé nìwọ ìpera rẹ̀. Dúnà ọ gbọ́rọ̀ àwọn àgbàlagbà wọ́n lẹ́ni tí ẹ bá fẹ́ jẹ́ èèyàn nílé ayé yìí ó di dandan kó jẹ́ èèyàn. Ẹyin wọ́n bá tẹ̀gbá tẹ̀wẹ̀ èmi nírú kò tí wọ ìdè dúró kí wọ́n tẹ̀ wá sọ fún ọ pé aláboyún 10 o ń làwọn fẹ́ o kọ́ wáboyún 10
tó lè fi dórí àlééfà ṣọ́ọ̀ ní wà. àwáwí tán ń ṣàwáwí ọmọ 6 mẹ́jọ ní ọwọ́ àná wo nǹkan tá béèrè lọ́wọ́ rẹ nu kọ́sá àti wá bonú ká fi ṣètùtù kí wọ́n sì dórí àlééfà nǹkan fẹ́ nù. ẹ wo bàbá ṣe rí nǹkan tó bá ti le ju ọ̀gẹ̀dẹ̀ lọ èmi ò ń jẹ aláboyún 3 ṣé wọn ò rí aláboyún ògúnfe ni ìmí ẹ̀ wà ń bẹ̀ màálù wà ń bẹ̀ kódà tó bá fẹ́ dozen náà fẹ́ ni máa provide ẹ̀ tó bá pélé ni wọ́n fẹ́ ni I will build a house for them tó bá dẹ̀ jẹ́ millions ni I will provide baba you know I have this money ẹ sọ fún wọn tell them I can't do that. Honorable àwọn ìyá mi ò ṣòro mọ̀nìgà wọn gbé ìbò tí wọ́n ń tọ́ èmi lèmi gbé ìbò tí wọ́n tọ́ ìǹtẹ́ sọ pé àwọn béèrè lọ́wọ́ rẹ̀ ní aláboyún 3 ká fi ṣe tutù kó sì dórí. lórí ọ̀rọ̀ tàṣọ lọ́jọ́ kìíní àná mo ti rìn lóòótọ́ wọ́n jẹ́ bùrù jáde. ẹ wo nǹkan tí mo bá ń bẹ̀ ó lè ju ẹ̀mí mi lọ. wọ́n ní tọmọ kékeré ò bá dédìí ẹrù kò ní mọ̀ pẹ̀lú máa bá wọn. eléyìí tí wọ́n gbọ́ yìí ó bà mí lẹ́rù gidi gan. dáadé kí ló ṣẹlẹ̀? ńlẹ̀ Fúnkẹ́ tí n bá sọ nǹkan tí bàbá sún kí n ṣe ẹ̀rù á bẹ̀yìn gangan fúnra ara yín. nǹkan tí bàbá ní kí n ṣe ó ní ṣe pẹ̀lú ẹ̀mí kí tó lè dé position tí mo ń lọ. ẹ̀mí. bẹ́ẹ̀ ni. irú ẹ̀mí wo. ìyẹn náà ló wúwo lẹ́nu mi o ẹ̀mí èèyàn ni o. dádì ẹ jọ̀ọ́ nítorí olóyè má ṣe o kò wọ́ ọ̀tẹ̀ o àbí ẹgbọ́n mi kílẹ̀ ni mo sọ. Fúnkì bọ̀dá mi. kí ló ṣe ẹ́ kí ló tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀ náà ṣé bó ṣe yẹ kó sọ̀rọ̀ nìyẹn. Come on. Daddy. Stop it now. Daddy. Dẹ̀ sí nǹkan tó dùn mí o. Irú ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò yẹ kẹ́ sọ lójú àbúrò mi náà. Ṣé gbímọ̀ tẹ fún mi ni ṣé báyìí méjì náà lẹ́jọ́ bá mi sọ. Ó tó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tẹ́ sọ yìí ó máa bà lẹ́rù o. Ẹ mọ̀ nǹkan Daddy. Ẹ má jẹ́ kí n tàn yín. Nǹkan tó bá máa tákù yín láti má jẹ́ kẹ́ jẹ gọ́vnà yẹn. Daddy kò ní lè wọ́ọ̀kì o. Dandan ni position yẹn láti débẹ̀ ni. Ó yẹ kó dẹ̀ yé yín Daddy pé ẹnikẹ́ni tó bá máa ju inú àpáta kò gbọ́dọ̀ wẹnu àké. Ó tẹ̀ níbi tó bá líla máa ń bọ́ ọmọkùnrin pàápàá jùlọ Daddy ọmọ yín ni mo jẹ́ kò sí bá a sì lè gbọ́n tó mi ò lè lọ gbọ́n tó yín àwa náà máa ń gbọ́ pé ẹni tí ò bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn láyé náà. Wo nǹkan tí bàbá yẹn sọ wọn gan ló sọ yẹn o. Wọ́n sọ fún yín bẹ́ẹ̀. Wọ́n sọ pé ẹni tí ò bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn. Ẹ kí la wá ń dúró dé kí ló ń dá wa dúró Daddy. ẹ wo ẹ má dáhùn ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn. Jọ sọ mi lẹ́jàre kí ló ń ṣe ẹ́ náà. Ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ Daddy ó dàbí pé mi àti ẹ máa sọ̀rọ̀ létà ni ẹ jẹ́ ká dúró. kánífà tó yìí ó ládùúrà ẹ̀sìn náà ní sọ pé ṣe máa bọ̀ nínú ọ̀nà ọdún yìí. ẹjọ́ ó ní ibi kan tó ń lọ ládùúgbò yìí Tóyìn street ni wọ́n pè bẹ̀ ládùúgbò yìí àdé mọ́ bẹ̀. ọmọ ibi tó ń jẹ́ Tóyìn street. ẹ wá kí ló ń ṣe ẹ tó ń fà síbẹ̀ yẹn. ṣé kò máa ṣe ẹ̀yìn yẹ kó rí ẹ pé ṣé ìbáyé lọ ètò bá pariwo màá fi bọ̀ blé orí ẹ oyún ló wà ń kún àbí jù. oyún ni. oṣù ọ̀pọ̀ oyún ló wà bẹ́ẹ̀. oyún ni bàbá mi oyún ni. ìyá mi mú. ẹ bọ́lé àbójú lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù àpè lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù yàtúnṣe. ẹ gbà mí o bá mi máa ṣe bá. Dájú wà máa fún wa. Mo ti pọ̀ tí ìyàwó mi wà o. Wọ́n ti kidnap Abímbọ́lá. Ọmọ ọlọ́mọ toyún. Dábì
ni ìyàwó mi ṣe tó dáríjì. Who kidnap ẹ? Wọ́n ti kidnap ẹ. Báwo ṣe mọ̀ kọ́ kidnap ẹ? Ọ̀dọ̀ rẹ̀ Bukinlọ́lá mo ti ń bọ̀ yìí pé kí n tún lọ bá yí pé mi ò rí ẹ̀rù mi látara ọ̀dẹ̀ ẹ̀ ló dẹ̀ máa ń ṣeré lọ. Ó ní tòótọ́ ló wá sọ́dọ̀ òun. Ó ní bóun dẹ̀ ṣe ní kó òun sìn jáde. Àwọn déwájú ta báyìí òun kọ́ ọ̀rí mọ́tò kan tó pàápàá àwọn lẹ́gbẹ̀ẹ́ yìí. Ó ní bí mọ́tò yẹn ṣe dúró báyìí. Ó láwọn gáàsì méjì kan jọ jáde láti inú mọ́tò yẹn. Tàbí mọ́ lọ́wọ́. Ó ní bọ́sì fìbọn líìdì ẹ̀wọ̀n ní mọ́tò yẹn. In fact ó ní ìgbájú ìgbámú ni wọ́n fóun náà tóun sáwọlé. Ó lọ́wọ́ wò pé tóun bá ní kóun wá sọ fún mi òun ò mọ nǹkan tóun lè bà òun wá fẹ́ kí ọkọ òun dé káwọn jọ wá káwọn wá bá mi káwọn wá sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi. Ó lóun ti pe nọ́mbà mi látàárọ̀ pé kóun tiẹ̀ wò bóun ṣe máa sọ ó ní nọ́mbà mi ò lọ kí ló máa ṣẹlẹ̀ dábì. ẹ má pẹ̀ lórí ọ̀rọ̀ ẹ má ẹ fẹ́ ru ẹ jẹ́ ká tètè mọ̀ nǹkan tá a lè ṣe. ọmọ kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí n pe ọlọ́pàá ju bí ọ̀rẹ́ a lè mọ wọ́n sì lè gbà wá sẹ́ẹ̀. wọ́n ti ẹ má jẹ́ ká pè wọ́n má jẹ́ ká pè wọ́n lórí fún ẹ jẹ́ ká lọ káwọn ọ́fíìsì kó lè mọ̀ bọ́rọ̀ ìsinmi tó. a lè lọ káwọn mọ àbọ̀ bí tọ́ lù sí ká lọ bá DPO. yẹ́n má pè é jẹ́ kí n lọ́kì fẹ́ ohun ọ̀yẹ̀ ni wọ́n ń gbọ́ yìí. mo rí náà ní ohun ọ̀yẹ̀ ni mo rí gbọ́ yìí. abó ṣe rè. Ibi ìṣàlẹ̀ òní, àwọn ẹjọ́ mọ́ gbéná gbénu náà sómi mọ́ bí. Nínú ìrírí àyè. Bẹ́ẹ̀ ni màmá. Ẹ ṣàánú mi. Ọ̀sẹ̀ ọ̀nì. Bí ó ṣe wọ́n. Ọmọ ènìyàn mọ́lẹ̀ báyìí láìsí máa lù ú. Ẹ ṣé màmá. Ẹ ṣé. Mo dúpẹ́ màmá ẹ ṣé. Ibo lẹ ti ń bọ̀, ibo lẹ ń lọ. Mo là sùn ni. Ẹ fẹ́ lọ ṣu ni. Ibà ẹ wá jẹ́ gẹ́gẹ́ bí public toilet tó ń yàgbẹ́ sí àbí. Ṣé ẹyẹ ọmọ fáwọn ọmọ oró ló ń gbé bí ni? Tó bá yẹ pé gbogbo ti Ọlọ́run mọ́ ẹ lára ni. Ó yẹ kí ṣíkàn ga ìfún yín kí ni kẹ sáré wọ inú ẹ̀ kẹ bọ́ sínú ẹ̀ kí lẹ ti pamọ́ nú ẹ̀. Àwa sọ̀yọ̀ mọ́lẹ̀ ẹ gbọ́dún lé ẹ lọ tù. Èkè ǹjẹ́ ọbí pé màmá yìí ti tú ọmọ yẹn sílẹ̀? Wọ́n ti já ẹ mọ́lẹ̀? Yes, lọ́bẹ̀ kó lọ́wọ́ wọ́n ti tú. Ẹ̀yin náà ẹni lọ free àyákò yẹn lọ tú ọmọ táwa so mọ́lẹ̀ ẹ lọ tú sílẹ̀ màá jẹ́ kẹ́ mọ̀ tọ́wọ́ ẹ̀ wá pé mo rú tọ́lọ́ ọmọ yín lára ni ó yẹ kí ní kẹ́ sáré wọnú kan ga ẹni kí n tì yín mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ní ṣe bẹ́ẹ̀ fún yín mi ní ìdòkun àlàyé náà ni mo nídìí. Sir, my honourable àbáyébólẹ́wà
ẹ má pẹ́ ẹ ti ń bọ̀ sà ẹ má pẹ́ ọmọ tá tẹ bá yín mú yẹn àkàndí màmá kan ń gbà yẹn sí tán lọ tú ọmọ yẹn sílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ káà náà bẹ́ẹ̀ ni sà wọ́n mọ̀ káà náà wà round àti màmá àti ọmọ yẹn náà gbogbo náà wà mí báyìí. ó gbó dáadáa àmọ́ yẹn náà gbó dáadáa àgbàlagbà ni wọ́n gbó dáadáa àyè má wọlé àní gbowó yẹn lọ́wọ́ yín ní wàá ní gbowó yẹn lọ́wọ́ yẹn wọ́n á fi ṣe ní sí fún yín ni. máa fún ipa ẹ máa wọnú blọọkù lọ ẹ máa bọ yín ṣe máa tẹ yín ṣe. mama ẹ ti sọ ẹran lẹ ẹmí máa bọ́ ń bí lẹ́nu yìí ó yá ẹ ti dé sókè ẹ dàgbà sókè ẹ máa wọ bẹ́ẹ̀ kí ló ṣe máa fún yín pàǹsì máa sọ yín di bọ́ọ̀ ẹ bá gbọ́ ọ̀fẹ́ tí bá bù fún yín ẹ má tẹ́ láti dọ̀fẹ́ o ẹ ṣí ẹ bá kíkì yín. My honourable ẹ má jẹ́ ká pẹ́ lórí ilé ìyá yìí o ká bá pẹ́ lórí ilé ìyá yìí èyí kì í ṣe máa balẹ̀ lórí o. kò sí nǹkan tó ń dúró ṣe àwọn ẹgbẹ́ ẹ̀ wà lọ́rùn wọn ti pè ẹ jẹ́ ká travel ìyá ẹ̀ kókó ń bẹ̀. màmá ẹ ṣeun gan ẹ ṣe mo dúpẹ́. bí ọ̀rọ̀ ọmọ àwo ṣeré nù wàá gbọ́ ọ̀nàrẹ́bù sọ pé èmi ti ń pè wọ́n gómìnà ó ti di gómìnà àwọn ayé ti sọ wọ́n sì ti fàṣẹ lé ọtọ́rí ọ̀rọ̀ tèmi bá sọ báyìí àròlé ọlọ́fin gbòmẹ́kun àṣẹ ni ń wọ̀n pé méjì. bí kò mo ti di gómìnà lù. àwọn ayé lọ sọ bẹ́ẹ̀ aṣọ̀rọ̀ sí òsì ní sọ̀rọ̀ dànù. tí wàá gbọ́ ọ̀rọ̀ tí ń bá sọ báyìí oró ni bí n bá sọ fún èèyàn báyìí pé ó ti soríire látẹ̀lé lọ èyí tó ń ti soríire nu àwọn ayé ti pa láṣẹ bẹ́ẹ̀ wọ́n ní kémi máa pè wọ́n gómìnà ó ti di gómìnà nu wàá gbọ́ o wọ́n ní kí n ṣe kìlọ̀ fún ọ. kí ló tún ṣẹlẹ̀. ìkìlọ̀ yìí rèé wọ́n ní kí n fọ́ létí àwọn ọ̀nà fọ́ létí ọmọ mi lọ jẹ́ n bá fọ́ létí kétí ẹ̀ má jà ṣùgbọ́n wàá gbọ́ wọ́n ní kọ́ fọ̀rọ̀ ìṣọwọ́ ọ̀rọ̀ kọ́ má bàa fi jẹun ọ̀nàrẹ́bù kankan kan báyìí la sì rán fatọ́ bá di tí sọmọ pé a ti lo aláboyún méjì kọjá bá a sì ṣe ń lò báyìí bẹ́ẹ̀ làṣẹ ti ń gọ̀rọ̀ rẹ̀ wọ́n lò ti di gómìnà wọ́n wá ní bàbá wa lo aláboyún kẹta yìí ẹ̀mí èèyàn kankan ò tún gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ bọ́ mọ́ tó fi jáde láyé. bàbá ẹ̀yin náà mọ̀ mí pé mi ń ṣe apààyàn mi ń pààyàn tó bá ń ṣe pé ẹkùn pa fún mi ni mi ò ní pa anybody náà. ọ̀nàrẹ́bù ọ̀rọ̀ burúkú báyìí jáde lẹ́nu ọmọ àwo ṣeré èmi tèmi tí wọ̀ wo èmi náà ìpààyàn o èmi ìsapààyàn ìwọ náà sì rẹ ọ̀pààyàn wọ́n ní kọ́ wa lábòyún mẹ́ta kọ́ fi ṣàtẹ̀gùn tó gùn lórí mọ́lẹ̀ tó fi dépò ìwọ mọ̀ pé báwọn ẹgbẹ́ rẹ ti ń ṣe nù. bàbá ẹ̀yin èèyàn ò ní tọwọ́ mi bọ́ ọmọ èmi ò ṣèyàn bẹ́ẹ̀ yẹn ni wọ́n mú amúdá yín lójú báyìí pé ẹ̀mí èèyàn kọ̀ọ̀kan ò ní tọwọ́ mi bọ́ rárá. bọ́ bá ti gbọ́ kìlọ̀ ìwọ máa jayé ọba lọ ó ti di gómìnà láti ní lọ máa yọ̀ kọbẹ̀ sí ṣàjọyọ̀ wá sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ rẹ pé mọ́látò ní lọ o èmi ni gómìnà lúwa yìí o. bàbá tí n bá ti di gómìnà lúwa ṣe rí lẹ́yìn máa wo máa fi kọ́ ilé ìgbàlódé sí fún mi. má wò lè fa àwọn ọ̀rùnmọ̀lẹ̀ ní ń gbé bẹ́ẹ̀ sórí mo nílẹ̀ mi ilẹ̀ mi kọ́ wá bá mi kó àrà tó bá wù ọ́ torí rẹ̀ kán máa rí i pé àròlé ọlọ́fin lónìí léyè mi ní babaláwo. ẹ wò sẹ́rí ti ilẹ̀ tẹ̀yìn ni ẹ̀yẹn tẹ̀ filẹ̀ máa ra ilẹ̀ míì máa ṣe wá kọ́ ilé ìgbàlódé síbẹ̀ ṣé láwọn orúmọlẹ̀ gan máa tún wá kọ́ mansion fún wọn. ọ̀kàrẹ̀ torí èmi náà wọ́n sì jọ ọ́ lójú ìwọ lọ́ọ́ rẹ̀ mọ̀ ṣàjọyọ̀. èmi ti ń pè wọ́n gómìnà ó ti di gómìnà sọ fún gbogbo àwọn èèyàn àwọn ọ̀rẹ́ rẹ máa ṣàjọyọ̀ láti ní ọjọ́ ti di gómìnà ọ̀kàrẹ̀ bá ń kílé o. ó dàbọ̀ ó máa wọlé bá kọ́ mi ní èké ẹ jẹ́ àjọwọ́ ìyá yìí. aláyé a máa jọ̀wọ́ ìyá yìí aláyé máa yẹ kó rí bẹ́ẹ̀ ìyá yìí máa bọ́ṣẹ́ yí wa náà kí ló ṣẹlẹ̀ ṣó fámìlì mọ́ yín ni wọn ò fámìlì mọ́ yín náà aláyé ẹ gbójú o a ní kẹ́ wá ṣàánú bí o ẹ jẹ́ ká mú ìyá yìí kó ń bẹ̀ kó máa bá tiẹ̀ lọ. My honourable kò lè possible wọ́n mọ̀ yín ẹ̀yin lówó ẹ lọ́lá wọ́n mọ̀ yín gbòòrò àwọn náà ìgbà tá a fẹ́ lọ mú ìyá yà àfikàn bójú kò yẹ kó rí bẹ́ẹ̀ ìyá yóò lè lọ bẹ́ẹ̀ yẹn. màmá irú àrùn ìfẹsẹ̀sí wò nílé yìí gan kí lẹ̀ ń wá káàkiri gan ẹ lè jókòó sílé ni kí lẹ̀ ń wá káàkiri ṣé àwọn ọmọ yóò lè máa tọ́jú yín lé ní tẹ́ ń rìn gbèrègbèrè. wọ́n kúkú ń tọ́jú mi àṣà ni mo lára àṣà.
Eke, ìyá kojú mẹ́jọ àjọwọ́ ìyá ẹ̀. Ẹ̀yin guys, ọmọ kan ní tí ó bá ní ti obìnrin jẹ́ kó mọ́ mi. Èmi náà ń ṣẹ̀wọ̀n rírọ̀. Ó ní nǹkan tí mo sọ pé ká jọ̀wọ́ ìyá ẹ̀. Ẹ jẹ́ ká jọ̀wọ́ ẹ̀. But ẹ farabalẹ̀. Ṣé rí àdéhùn wa yìí? Mo yẹ kí wọ́n á dọ̀bù. Ẹ̀bọ̀ aláyé ìyá ẹ̀sìn tá a bá filẹ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ní ká fi sílẹ̀. Tó bá bọ̀ tà ń sìn tó bá bẹ̀rẹ̀ sí ní lọ ń jàmbla tán lọ fún òun lẹ̀ tán ṣe gbogbo ẹ̀ ńkọ́. Ẹ ṣe rí ẹ farabalẹ̀ ìyá. Ẹ wojú mi dáadáa. Ẹ wojú mi dáadáa. Ṣé gbọ́n nǹkan táwọn boys sọ? Wọ́n ní ẹ máa lọ jábọ́lẹ̀. Màá wá fún yín ní ọ̀fà méjì. Ṣé nínú kí wọ́n fi ìbọn fọ́ orí yín àbí ká fi owó di ẹ̀ ní ẹ̀mú kan ní méjèèjì? Owó? Owó dà. Ẹ lè mú bọ̀ ẹ̀ mú owó àbí. Wọ́n sọ̀rọ̀ owó sí wọ́n sọ̀rọ̀ ikú sí. Ẹ sáré fi kúlẹ̀ ẹ lọ mú owó kí ẹ bẹ́ẹ̀ fowó rà pẹ̀lú ewé gbogbo èjì yìí. Ẹni ìwé máa honorable ẹ bá ẹgbẹ́ yẹn ṣe ẹ ṣáà kìlọ̀ fún wọn ẹ bá ti lọ ṣe ìwé a máa fọ́ rí yín dànù ni. Owó lẹ́nu àǹdẹ̀ ní máa. Kí lẹ rí? Ẹ rí kankan. Ẹ má rò bóyá àwọn léyìn o tẹ bá ṣe mistake tẹ bá jábọ́ pẹ́rẹ́ fún ara mi ni máa fi bọ́ fọ́ orí yín. Ẹ̀yin guys. Wọ́n tún fún ẹ̀jẹ̀ kan fìbọn gbé wọn tó pé. Àgbàlagbà ni wọn. Màá fi bílẹ̀tì gbé sókè sí ẹ máa gájú lé lọ lójú yín. Ìbí ló kó ní fún àgbà nínú gbogbo àjẹ́ ìṣe ìjẹ́kùjẹ́ òṣèlú. Àlàyé fi wọ́n bá yín. Àlàyé ọlọ́rin ìbò sí wèrè. Àlàyé fi wọ́n fúlàgà yín sí nǹkan. Wọ́n ní kẹ́ mú kan nínú ikú àtọwọ́ ẹ̀ mú owó ẹ̀ lẹ́sìn ọkùn. Àwọn àwọn ọ̀rọ̀ àpá àgbàlagbà ẹ̀ nà bá àjẹ́ ẹ̀rọ anybody. Mama, kí ni nǹkan tí ẹ fẹ́ rí DPO fún tẹ́lẹ̀ sọ fún mi bíbá? Nǹkan ni mo fẹ́ rí. Ẹ wo mama, kò sí gbogbo nǹkan tó fẹ́ sọ fún DPO tí bá ti ṣàlàyé fún mi ẹ ti rí DPO náà nìyí. Lórí ọ̀rọ̀ wọn kì í sí láǹpà ìlú àìní mo rí ìran méjì ìran gbọ́mọgbọ́mọ ló jẹ́ bẹ́ẹ̀. Àwọn ajínigbé ìlú wa. Mo fojú mi ró lóyún báyìí olóyún wọ́n dè mọ́lẹ̀ báyìí fúnra mi ni mo tú. Wọ́n gbé olóyún ewé rẹ̀ tú sílẹ̀. Ni mo tú tí ọlárun mi bà mí lẹ́rù ń bẹ́ mi yìí níbi ìyàn mú mi dọ́dọ̀ níran ẹ̀rù bà mí. Ìran olórí ìlú ìran alágbára lu ọ̀nàrẹ́bù ìran lẹ́nu ràn níṣẹ́kíṣẹ́ wọ́n gbówó kò mí o wọ́n yí kí n sẹ́nu báyìí ìbí náà yìí ti bí péré báyìí mi máa sẹ́nu àmọ́ ara mi gbà á tí ọmọ tó gbólò mi rí mo ṣe kí n lábàá àwọn ọlọ́pàá ó kí wọn olórí ìlú ìṣe ó kù díẹ̀ káàtó. Mọ̀ kó tó ṣẹlẹ̀ màmá kò ń ṣe ọ̀rọ̀ tèmi nìkan nìyẹn òótọ́ ni kẹ́lí dípò fọ́rọ̀ ẹ̀ jẹ́ ká. bí mo ṣe tún tán kí mo relé ni mo pààrọ̀ aṣọ mi ni mo ń bọ̀. Ẹ bàbá wa ṣàlàyé tèmi kò ń ṣe ọ̀rọ̀ tèmi nìkan ẹ má bọ̀. Torí pé ọlọ́run ní kí omi máa tẹ̀yìn ìyá yẹn ò lóun ò pàwọ̀ jẹ o ọlọ́run ní kó jẹ́ pé nìkan ló bá ní station ìyá yóò bá fọ́ gbàngàn ni gbogbo nǹkan tá a sè tí lè fi jóná ìyá yóò bá tó kalẹ̀ ní station. Ní pé ìyá yẹn tún ní àyà láti lọ máa fẹ́ ru ẹjọ́ pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún un oníbìlì pé owó tó tówó ni mo fún wọ́n máa ìyá àgbàlagbà ó dẹ̀ ṣe ìlérí fún mi pé òun ò ní sọ pé òun máa wà ń bíbò báyìí àwọn bọ́ọ̀sì mi gan yarí pé àwọn fẹ́ fọ́ orí ẹ̀ èmo sọ pé kọ́ máa ṣe kankan ọlá pé mo ti mọ nǹkan tó wà lẹ́yìn ẹ̀ pé kò ń ṣẹni tó tíyàn lè pa ìyá yẹn ò ṣe é pa tó bá yẹ kó ṣe pa ní fún ara mi máa fi ìbọn fọ́ orí ẹ̀. Ẹ sọ fún mi pé owó tó tówó lẹ fún woman. Yes, owó tó tówó ni mo fún owó tó n bá sọ pé owó tó tówó. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kí ni ẹ fẹ́ jẹ́ ká ṣe fún ọmọ kan tí mi gbà rò mi rò pé ọmọ páwọn Yorùbá máa ń pa òwe kan wọ́n ní tí ọmọ kékeré bá gbọ́gbọ́n kúkú yẹnu adé gbọ́gbọ́n sísìn jẹ́ ká lo ọ̀nà tá lè gbà tá lè fi ẹ̀sùn sí lẹ́sẹ̀
understand jẹ́ ká ró bẹ́ẹ̀ inú ìwé tó yẹ pé kò ní lè bọ́ ní ẹ̀ tó yẹ pé inú ibẹ̀ ló máa ṣẹ̀wọ̀n sí tó máa kú ibẹ̀ inú ibẹ̀ gan ló máa kú fúnra rẹ̀ ló máa fọwọ́ rẹ̀ fa ikú. Honorable ẹ fi tó kù sílẹ̀ ẹ má ṣèyàn ni ẹ fi gbogbo tó kù lẹ̀ fún. It's all right. ẹ má wọlé. bó bá ṣe jẹ́ ṣáà máa pè ẹ́. all right. Go take care. Ìyá àgbàlagbà. Sórí mi báyìí lè mọ̀ bí òun ṣe bẹ́ẹ̀ oore mo ṣe lọ́dọ̀ràn sí mi lọ́rùn yìí o. Oore lẹ tún ṣe tó tún di bí. Oore mi o, oore mo ṣe o, lọ sọ mí bẹ́ẹ̀ òde o. Ó ga o, ayé máa le o. Yàtọ̀ sí bí ayé le, ayé pé méjì. Gbogbo ohun alágbára ayé, ìyẹn jẹ́ kó yé mi wí ayé pé méjì. Káyè bá pé méjì, ìyẹn ò ní lágbára lé mi lórí mi ní rà bí mo ra ẹ̀. Ayé pé méjì ọmọ mi. Ayé pé méjì. Wo sórí nǹkan mo máa wí sí ọ ní ìsìn torí lágbára Elédùmarè láìpẹ́ láì jìnnà ìwọ máa jáde ń bí. Sórí owó kí ọ̀nàrẹ́bù ní gbé kò ní ìfọwọ́ kan ó rà bí mo tọ́jú rẹ̀ sí. Kó o bá ti máa jáde máa sọ bí mo gbówó nìsí máa sọ hàn kó la máa fi sáyé rẹ̀ torí èmi bí mo ra ẹ̀ àbàkú lásọ àwò gbére ni tó bá ti máa jáde máa sọ bí owó nìyá hàn máa fún mi lówó la máa fi sáyé rẹ̀ torí ọmọlúàbí ni ọ́ wọ́n ń tọ́jú mi bójú èmi mo bí ọ ò lè ṣe ju báyìí lọ ní ọkọ mi. ṣé lọ bá yín wá nǹkan tẹ́ máa jẹ. ó tún máa bá mi ra jíjẹ ìbúrò ọkọ mi lọ́ra o. Sir, akin kábọ̀ sí Oracle's Human Rights. Ní wọ́n rẹ̀ wípé a pè yín ẹjẹ́ wa. Ṣé rí iléeṣẹ́ wa? Ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn la máa ń jà fún. A dẹ̀ kí n fi igbá kan bọ̀kan nínú. Nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí ní ọ̀gá wa sí Oracle's ọ̀fìn ní ká invite yìí wa. Ẹ káàbọ̀ sáàrin wa lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Rónkẹ́ Babalọ́lá. Èmi ni aláṣẹ olùdarí iléeṣẹ́ tàwa. Ó ní àwọn information kan tí mo ti fẹ́ fún yín ti pẹ́ nípa ọ̀rọ̀ ìyàwó yín tí wọ́n kidnap ní bí nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn. So àwọn information yẹn wà lọ́wọ́ mi tí mo fẹ́ fún yín àmọ́ torí àwọn iṣẹ́ tá à ń ṣe mi ò tíì fún wa láǹfààní. Àmọ́ nígbà táyé dẹ̀ ti wà mo ṣe ní kán pè yín wá. Any information nípa ìyàwó mi tó kidnap sọ fún mi ẹjọ́ ìṣàánú mi ti ṣe wàhálà títí débi pé àwọn ọmọ ìrìn àjò ẹ̀ títí di èrò ẹjọ́ ìṣàánú mi sọ fún mi. A kì í ṣe bẹ́ẹ̀ yẹn ṣe lọ́dọ̀ tiwa àfi tí dáadé yín bá wà lórí ìjókòó torí àwọn information tí mo fẹ́ fún yín ó ní agbára gan. Dáadé yín náà gbọ́dọ̀ wà lórí ìjókòó torí ẹni tó súnmọ́ yín bí iṣẹ́ ọ̀run òun ló ṣiṣẹ́ yẹn. Ẹ wo àǹtí ẹ má jẹ́ ká parọ́ fúnra wa níbi ìdájọ́ bá dé yìí èmi náà kì í sọmọ kékeré mọ́ èdè ni kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lè gbà mo dẹ̀ bí lè pé lórí ọ̀rọ̀ tó wà lé pé kì í sọmọ kékeré ìyàwó nìyẹn tẹ bá sọ àṣírí ẹni yẹn fún mi tẹ bá ní kí n má jẹ́ kẹ́ni bọ̀dì mọ̀ nǹkan tẹ bá sọ ni má tẹ̀lé ẹ jẹ́ kí n mọ ẹni tó jẹ́ kí mi náà lè mọ̀ ẹ tó sọ síwájú pé ẹni tó súnmọ́ àbísọ̀ wọn ni kí ni mo ẹni tí máa sá fún àtẹni tí máa súnmọ́ ẹ jọ ẹ sọ fún mi pàápàá jùlọ mo fẹ́ mọ̀ bóyá ìyàwó mi ti kú àbó sì wà lórí ipò. Ẹ ṣe má dára yín láàmú nǹkan tí madam sọ yẹn gan ni kẹ́ ṣe wọ́n lè nílò láti mú pọ̀pì sí wá sí ibà ìkẹ́ lè gbọ́n pa information tó wà nílẹ̀. Tí mi ò bá gbé pọ̀pì sí mi wá síbi ẹ ò ní sọ fún mi. Ṣẹ́dọ̀ ráyọ̀ wọ́n máa ọ̀dì yín kẹ́ ṣe bí ọkùnrin torí pé mo rí pé bó ṣe dárúkọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìyàwó yín ẹ wà very very anxious láti mọ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Àwọn ọmọ orílẹ̀-èdè ìwé kọ privacy and code of conduct. Gbogbo ọ̀tá sọ fún bíbá ẹni kẹjẹ kó mọ ẹ ṣe bí ọkùnrin títí dáàdì yìí máa fi wá sí bíbá. Tí dáàdì yìí bá dé nítorí yẹ kí ẹ mọ̀ lẹ́kùnrin rẹ̀ lè máa mọ̀ ṣẹgbọ́n. Lórí ọ̀rọ̀ àṣẹ. Nǹkan kan ló ṣẹlẹ̀ sí mi láàárọ̀ ìgbà tí mo jí mo ń plan láti jáde láti sáré débi kan
mo wà ní bedroom náà ni mo rí fóònù mi tó bẹ̀rẹ̀ sí ní ring nígbà tí màá jáde mo ti bá 10 missed calls wọ́n ojú fóònù yẹn mo rí pé nọ́mbà tó ń pè mí nọ́mbà tí mi ò mọ̀ ni mo wá dá nọ́mbà yẹn padà ìgbà tí ẹ̀ máa gbé arábìnrin kan ló gbé ó ní láti máa béèrè lọ́rùn pé ṣé mi ni Dr. Kunle mo ní yes ó ní àṣírí kan ló fẹ́ tó fún mi nípa ọ̀rọ̀ ìyàwó mi tí wọ́n jí gbé lọ ní but òun ò ní fẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ ẹ máa jẹ́ òun fóònù tí n bá lè try láti rí òun mo ṣe send address mi nìyẹn dáàdì bí mo ṣe lọ nìyẹn nígbà tí màá débẹ̀ ó ń jẹ́ kí n mọ̀ pé ẹni tó jí ìyàwó mi gbé toyúntoyún òun mẹ́ni yẹn wípé kódà gan ẹni yẹn ẹni tó súnmọ́ wa pẹ́kípẹ́kí ni mo bá sọ fún pé kó sọ fún mi ó lóun lè sọ fún mi ó ní but tó ń bá máa sọ àṣírí ẹni yẹn fún mi òun fẹ́ kí dáàdì mi wà lórí ìjókòó báyìí kó tó sọ̀rọ̀ jáde bí mo ṣe ń bọ̀ lẹ́yìn ẹ̀ láti wá sọ fún yín o. Kúnlé tí n bá gbọ́ ọ̀rọ̀ ẹ dáadáa omi ìpè obìnrin kan pè ẹ́ ó wá ń sọ fún ẹ pé òun ti rẹ́ni tó kidnap ìyàwó ẹ̀ òun ti mọ àwọn tó kidnap ìyàwó ẹ̀ látọ̀dún wo sọ́dún wo kéèyàn sọ pé òun ṣe wàá pè ẹ́ sí òun ti mọ ẹni tó kidnap ìyàwó ẹ̀ ṣé ìwọ jẹ́ kó ti mọ̀ pé àwọn 419 yẹn so first scam ẹni mẹ́rin ṣé ní bó ṣe gba àwọn pẹ̀sì mọ̀ ọmọ olówó yẹn ó dẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ dé láti gbé òyìnbó ni ọ̀nà tó máa gbà láti wá mọ̀ṣẹ́ máa rape ẹ̀ that's all they are after you should know pé irọ́ ni gbogbo nǹkan tó ń sọ yẹn má bọ́dà rẹ nípa yẹn jàre. dadi ẹni yóò béèrè owó lọ́wọ́ mi mo tún ń lọ gan mo tó fẹ́ fún lówó ó tún jẹ́ kí n mọ̀ pé òun ní ìdẹ nǹkan tó ń fẹ́ kọ́ nìyẹn òun fẹ́ sọ àṣírí àwọn ẹni ibi tó sápamọ́ sínú òkùnkùn òun fẹ́ tú wọn sínú ìmọ́lẹ̀ nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn kò gbé lọ́nà ó dẹ̀rẹ́ òun nídìí owó. àwọn fẹ́rẹ̀ owó bẹ̀rẹ̀ ó ti sí ẹwájú ní ó dẹ̀ mọ̀ kó máa fọ́ọ̀sì by the time tó bá ti fọ́ọ̀sì ìgbà náà bẹ̀rẹ̀ sí máa make àwọn demands ọ̀nà tó máa fi ṣìyẹ́ lọ́nà ni má dá lóhùn. ó má jà ṣe bẹ́ẹ̀ yàn ẹ tẹ̀lé wọn lọ ìyàwó wọn màlá pé ṣé èyí mọ̀ bí wọ́n ti fẹ́ release ìyàwó wọn fún wa ni ẹ wá ní pé scan wọn ẹ wo tẹ̀lé wọn lọ. ṣé kí ni wọ́n mọ̀ wọ́n sọ ọ̀rọ̀ mọ̀ pé ṣé wọ́n mọ̀ pé àwọn tó máa ń scam ọ̀nà tó máa ń gbà oríṣiríṣi ni ó ti gbọ́ ọ̀nà tó ń lè gbà láti yọ sí ọmọ mi ló ṣe ń sọ nǹkan tó ń sọ yẹn náà. Dad no eléyìí ń ṣọ̀rọ̀ scam or anything because kí ni ti ṣẹlẹ̀ ti pẹ́ náà èmi lè ṣe pé ń sọ ní pé òun lóbi tí ìyàwó wọn wà ẹ tẹ̀lé wọn lọ ẹ tẹ̀lé bọ́dà mi àbí bọ́dà kí lẹ́ni mo sọ at least ìyàwó wọn lórí tá à ń sọ̀rọ̀ yìí bí wọ́n pé wà láyé àdúgbò ti kú ni kẹ́yẹ́ kọ́ mọ̀ this is not a matter of scam ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé wọn ẹ jọ̀ọ́ please just follow me at least ẹ bá lè fẹ́ kẹ́fì mi omi ní wàdùn náà ẹ tẹ̀lé wọn ẹ jọ̀ọ́. sórí àwọn orílẹ̀-èdè ọ̀nà tí àwọn politician tó fẹ́ gbà nìyẹn sórí when you are in politics different across states ló máa ń ṣẹlẹ̀ wọ́n tuntun wọ́n ọ̀nà ní ìtàn lè gbà kí yẹ láti lè fi distract wa from not contesting ẹ̀yin ò fúnra ní. mo bẹ̀ títí pé kó sọ fún mi kó fi ọ̀rọ̀ dáàdì sílẹ̀ pé tí n bá ti ń délé màá jẹ́ kẹ́ mọ̀ ó ní mọ́ dáàdì gangan ló ń fẹ́ lórí ìjókòó kó n tó sọ̀rọ̀ dáàdì ìbánikẹ́ jẹ́ ká lọ ẹ jẹ́ kó sọ tẹ̀mí ẹ̀ jáde káàtì ẹ̀ mẹ́ni náà ni ìsídà ẹ̀rọ wà láyé ni àbí kò sí láyé mọ́ má lè mọ̀ má lè pọkànpọ̀ sójú kan wọ́n mú kẹwàá lórí ìjókòó tó sọ̀rọ̀. Dad please don't do this for us. Kí mo ti dé ní ẹ̀tẹ́ báyìí? Òkú tí mo sí ẹsẹ̀ ti yọ síta. Kí ló sún mi dé inú politics nítorí Ọlọ́run? Kí ló sún mi dé díẹ̀? Mo fẹ́ dógún, mo fẹ́ dọ́gbọ́n. Àwọn adé ní àbùkù. Má jẹ́ yín ẹ̀tẹ́ lójú àwọn tó ti nífẹ̀ẹ́ mi, àwọn tó wọ́n ń pọ́n mi lé. Ó mà dá kí ọmọ màá mọ̀ wọ́n ara ẹ̀ o. Mo fẹ́ dógún.
mo fẹ́ dọ̀gùn èmi torí politics tó lúwẹ̀ torí ẹ̀ ṣe nǹkan tí èèyàn ṣe ń sìn òun ni mo lè débẹ̀ mọ́ gbogbo àwọn tó ń nífẹ̀ẹ́ mi gbogbo àwọn tó ń yẹ́ mi sí màá wá dẹ̀ ní àbùkù wọ́n á dẹ̀ ní ẹ̀tẹ́ wọ́n máa rí mi as a ritualist as a killer wọ́n wá di ọ̀daràn lójú wọn. Èmi engineer that àwọn ọmọ mi tí wọ́n ti torí ẹ̀ sá eré kiri gan ẹ̀ sá eré gan wọ́n wá rí mi as a bad father ǹjẹ́ kó òye àjọsí lọ báyìí kó òye àjọsí lọ. aláyẹ ní sùúrù báwa kí ló ṣẹlẹ̀ àwa ti lọ àti pẹ́ àti lọ àti bọ̀ káwa ti lọ sí ìbọn ṣọ́ọ̀rọ̀ 20 oṣù ọ̀dẹ́ ọ̀tá ìsísí ọ̀fẹ́ náà wà ní ọ̀fẹ́ yìí náà wà ní. aláyẹ àgbàgbé gbogbo ẹ̀ àgbàgbé ṣó gbẹ́sẹ̀ àgbàgbé àdìgbò ìbáwá sún ẹ̀ ní súnbẹ̀ kí ló ṣe yìí TIP ló máa fà wá sí. Tọ́ba ṣe ẹ́ ní àwọn bẹ́ẹ̀ ẹ fún wọn ló bá lẹ́sẹ̀ ṣẹ́gbẹ́ mi sàì. bí mo ṣe gbọ́ ìpè yín tẹ́ ṣàlàyé fún mi nípa nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ́rù bà mí gan torí ìyàlẹ́nu ló jẹ́ fún mi àmọ́ ó dùn mí pé àsìkò ta ni kí wọ́n wá kí ẹ lè gbọ́ information nípa ikú tó pa ìyàwó yín nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ ó bọ̀ ní kò ìbàjẹ́ nípa ìyàwó yín tí mo ní kí wá gbọ́ information nípa ẹni tó pa so dáàdi ni wọ́n pa ìyàwó yín yẹn àwọn kidnappers tí wọ́n gbé iṣẹ́ fún àwọn ló jẹ́ kó yé wa pàápàá jùlọ nígbà tí wọ́n ń du ipò gómìnà babaláwo tí wọ́n lọ bá ó jẹ́ kó yé wọn pé wọ́n máa lo aláboyún 3 láti fi ṣe àtẹ̀gùn so nínú àwọn aláboyún 3 tí wọ́n fẹ́ lò yẹn ìyàwó yín pẹ̀lú ẹni tí àwọn kidnappers yẹn kó mọ́ nǹkan ètùtù. so ẹ̀yin jẹ́ kó yé mi fẹ́ pé dádì mi ló pa ìyàwó mi àwọn ọmọ kidnappers tí tẹ́lẹ̀ fi jábọ́ lẹ́nu ẹ̀. ó dùn mí pé wọn ò láǹfààní láti wà níbí lọ́jọ́ tó ní àwọn tó jọ ṣiṣẹ́ náà wọ́n wà látìmọ́lé lọ́dọ̀ ọlọ́pàá bí mo ṣe ń sọ báyìí àmọ́ tí bí àwọn ẹni bẹ́ẹ̀ yẹn bá pẹ́ lórí ilẹ̀ wọ́n á balẹ̀ jẹ́ ju bá ṣe lérò lọ so irú wọn bẹ́ẹ̀ yẹn wọn ṣe ni téèyàn lè dárò nípa ẹ̀ púpọ̀. ọ̀dà mi mo ṣe wá gbà ń sìn ni pé politics is a very dirty game very dirty and deadly. My sweet dad. Mọ́mì, Dr. Kúnlé, gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ọ̀rọ̀ fún yín. Gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣàlàyé fún yín pé máa mú yín débi tí wọ́n sin màmá sí. So, ibi tí wọ́n sin wọ́n sí rè. Dr. Kúnlé, nípa ọ̀rọ̀ tí mo sọ fún yín. So, màmá tí mo sọ̀rọ̀ nípa ẹ̀, ibi tí wọ́n sin wọ́n sí lélẹ̀. So, èmi gan ò mọ̀ pé oko ti máa kún bo ibi báyìí. Àmọ́ mo fẹ́ wá àwọn tó máa ró kí n dẹ̀ ṣe sàárà fún wọn. So àmọ́ mo gbọ́dọ̀ mú yín débí. Òótọ́ ni o ó dá ọlọ́run àmúsàrà bá wọn àdúrà àwọn àgbà ọlọ́run aṣàforíjì fún wọn ní sáré. ẹ̀yin Dr. Kúnlé ẹ jọ̀ọ́ mo nímọ̀ràn kékeré kan tí mo fẹ́ gbà yín tẹ́ bá délé mo lò á dẹ̀ dá màá fẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ máa wá ìjọ kan kẹ́ ẹ máa ṣe sàárà fún màmá yìí kẹ́ ẹ máa tọrọ àforíjì pàápàá fún bàbá yín kọ́lọ́run Lédùmarè kó lè fi ṣàforíjì fún wọn torí pé ọlọ́run sọ pé òun máa bẹ̀ṣẹ̀ bàbá wò láti ìran kìíní títí dé ìran keje kí ẹ má bàa máa jìyà ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ mọ̀dì kọ́lọ́run lè ṣàforíjì fún bàbá yín kó má fi ìyà ẹ̀ṣẹ̀ bàbá yín kó má fi bì ẹ̀yin náà ṣe ti gbọ́ ọlọ́run á wà pẹ̀lú. Dr. Kúnlé
sẹ́yìn náà ti gbọ́ èmi ò bá advice yín kẹ́ tẹ̀lé àmọ̀ràn tó fún yín torí wọ́n ní alátiṣe òun ló máa ń mà ti ṣe ààrẹ àbọ̀ ọ̀rọ̀ dẹ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ báyìí ó máa ń dodidi ni torí dáàdi yín kò kú o àwọn náà kì í ṣe èèyàn rè o. Mọ́mì mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ǹdẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún akitiyan tí ẹ̀ ń gbà lọ́tún lọ́sì wípé n tó ti bàjẹ́ kó má bàjẹ́ tán pátápátá ọlọ́run á tún ilé àtọ̀nà tẹ̀yìn náà ṣe. Àǹtí mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà nídàkejì nítorí pé ẹ̀ṣẹ̀ tí bàbá ṣẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ kọ́mọ jìyẹ tẹ́ ẹ̀ ń gbìyànjú kí ẹ̀ṣẹ̀ yìí kó parẹ́ ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ dẹni ẹlẹ́ṣẹ̀ gbogbo ìyànjú yín pátápátá kò ní já sófò. Mọ́mì mo wá fi ń dá yín lójú pé ìgbà tí sista bá máa ṣe sàárà tiwọn fún mọ́mì tán kó tó di pé tán èmi náà máa mú déètì tọ̀dọ̀ tèmi màá wá pé gbogbo ẹbí wọn jọ màá gbówó kalẹ̀ fún gbogbo àwọn ẹbí wọn kán bá mi ṣe sàárà kán bá mi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún bàbá mi kọ́lọ́hún wọlé ọjọ́ òní kó ṣe àforíjì fún wọn. Ẹsẹ̀ mo dúpẹ́. Kò jù bẹ́ẹ̀ náà lọ. Ọlọ́run wà pẹ̀lú wa. Ó dáa.